أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله أكيد بيين يولو في اللون بيين تنفى النبي محمد صلى الله عليه وسلم أكيد wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gbogbo mùsùlùmí jákèjádò ayé akíra wa kú ọdún ẹni ọjọ́ Jímọ̀ Ọlọ́run jẹ́ àsọpọ̀ ọdún rẹ̀ láyé Ọlọ́run jẹ́ mi wógùn ní di Islam tá ń ṣe yìí mọ́ gbà lọ́wọ́ wa o ń gbà lọ́wọ́ àwọn kan lọ́wọ́ báyìí àwọn tọ́lọ́run ń gba Islam lọ́wọ́ wọn pọ̀ sí láyé lójoojúmọ́ ní Ọlọ́run mọ́ gbà tiwa o ìmọ́lẹ̀ tọ́tàn yìí Ọlọ́run jẹ́ àrí bá dọjú alẹ́ àti mímúlà náà núrà náà Ọlọ́run jẹ́ bá wa dọjú alẹ́ o Ọlọ́run mọ́jẹ́ àjùlẹ̀ mọ́jẹ́ òun náà fi wálẹ̀ mọ́jẹ́ ó fa àwọn ọmọ wálẹ̀ mọ́jẹ́ kẹ́sìn míì mọ́jẹ́ òun àwọn ọmọ wa ṣe àwọn ìyàwó wa bẹ́ẹ̀ jájọ pàdé nínú ìyọ́nú Ọlọ́run àti kẹrẹ̀ ká pẹ́ láyé ká róore ṣe wájújáàl kìyàmọ̀ náà ká bá yọ́nú Ọlọ́run ọba pàdé foríjìn wa kọ́ kẹwa gẹ́gẹ́ bí àṣà wa a tún lọ sínú tírà Zuhd láti lọ mú omi ìgbàgbọ́ wá fúnra wa àti ẹ̀kọ́ tá fi ṣẹ̀sìn gbádùn látọ̀dọ̀ Imam Ahmad ẹ̀kọ́ náà ń bẹ lọ́dọ̀ afábùláyọ̀ ọmọ Mubarak náà nínú Zuhd tiẹ̀ náà òun ni hadith anabi sallallahu alayhi wa sallam tí wọ́n gbà wá mursalan ń pé wọ́n là nabi ní man futiha lahu babun min al-khayr falyantahizhu fa innahu la yadri mata yughlaq ẹnikẹ́ni tá a bá ṣí ilẹ̀kùn kan fún nínú lẹ̀kùn orí pọ̀ wọ́n á ní ẹni ilẹ̀kùn tí wọ́n bá ṣí fún nínú lẹ̀kùn orí tí wọ́n náà máa ìpọ́lọ̀ ń ṣe ọ lóore a máa ṣe ní lórí aziki orí owó lẹ̀kùn rẹ̀ wọ́n ṣí fún ọ yẹn wọ́n náà máa ìpọ́wọ́ rẹ̀ ń jí sówó láti kékeré bóyá rẹ̀ ti ń dọ́jú gbogbo wá díẹ̀díẹ̀ lẹ̀kùn ọwọ́ rẹ̀ ń ṣí sówó orí tajé ṣe bí Yorùbá ṣe sọ òun rọ́wọ́ yọ ó ṣàṣe tí ń di bùkátà falyantahizu tètè ló fi ṣe nǹkan rí fa innahu nítorí pé o la yadri mata yughlaq ẹnìkan ò màmá dájú gbà wọn ò tilẹ̀kùn orí yẹn kìí ṣe gbogbo ẹni tó rówó ná láàárọ̀ tó rówó ná lọ́sàn náà ní orí iná dọjọ́ alẹ́ nínú lẹ̀kùn orí iná ní lẹ̀kùn àlàáfíà ṣé gbogbo yẹn làlàáfíà máa bá dọjọ́ ogbó ni tó bá dọjọ́ ogbó ṣé ó bá dọjọ́ alẹ́ lẹ̀kùn kan nínú lẹ̀kùn orí tó yẹ kó tètè lò lọ́nà tó dáa gbogbo lẹ̀kùn tá a bá ṣí fún ọmọ ènìyàn ní lẹ̀kùn orí tí wọ́n pẹ́ Ọlọ́run ò fẹ́ mi lówó kò fún mi nǹkan báyìí mú fún mi nǹkan báyìí torí ìtó fún ọ tó ju orí yẹn náà tètè ló fi ṣe nǹkan rí lẹ̀kùn tó wọnú àlìjẹ́nà ìṣe lẹ̀kùn kan ọ̀nà ìgbàrí yọnú Ọlọ́run kì í ṣe ẹyọ kan gbogbo àwọn tó ń pọ̀ lọ́mọ àlìjẹ́nà kì í ṣe sábàbí kan náà ní ó gbé kálukú àlìjẹ́nà sábàbí ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọjọ́ ra ń ta àwòmọ́ táyé lára náà kọ́ láwòmọ́ Kẹ́hìndé la tó ń náà fi wà àlìjẹ́nà iṣẹ́ tá a fẹ́ gbà lọ́wọ́ táyé tá à ń retí lọ́dọ̀ rẹ̀ ó yàtọ̀ sí ti Kẹ́hìndé ọ̀nà ìyọnú Ọlọ́run ọjọ́ ra ló jẹ́ ká Ànábì sallallahu sọ pé ilẹ̀kùn mẹ́jọ ló wà àlìjẹ́nà sallallahu alaihi wasallam gbàtà al-Qur'ani tọ́lọ́n sọ́nà al-Qur'ani pé wasiqa alladhina taqaw rabbahum ila al-jannati zumara hatta idha ja'uha wa futihat abwabuha wa qala lahum khazanatuha salamun alaykum tibtum fadkhuluha khalidin ní suratu Zumar wasiqa alladhina taqaw rabbahum ila al-jannati zumara a máa dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ gbogbo àwọn tó bẹ̀rù Ọlọ́run ọba wọn lọ sínú àlìjẹ́nà zumara níjọ Ọlọ́run fi wá sínú wọn hatta idha ja'uha títí wọ́n bá fi dẹ́nu ọ̀nà àlìjẹ́nà tó fẹ́ wọlé wa futihat abwabuha àwọn ilẹ̀kùn tó já síbẹ̀ wọ́n máa wá sí wọn ẹ̀rí plural lọ́lọ́run ló abwabuha èyí ṣe tálì jẹ́nà nílẹ̀kùn kan péré iná tẹ̀wọ́ yẹn náà lẹ̀kùn tiẹ̀ náà làá sábọ́n àti àbúwá bí lọ́lọ́run wí o lẹ́kùn méje lọ́wọ́ bẹ̀ èyí ṣe tílẹ̀kùn náà pọ̀ tílẹ̀kùn àlìjẹ́nà náà pọ̀ tí ó máa jẹ́ lẹ́kùn kọ̀ọ̀kan ṣé nítorí crowd no lẹ́kùn yẹn tóbi kọjá kò sí bá a ṣe pọ̀ tó báwọ̀ ẹ̀dá ṣe pọ̀ tó kò sí ṣe crowd management tí wọ́n bá débẹ̀
pé èrò pọ̀ sórí kí ó má jẹ́ lẹ́kùn kan ní gbogbo wọn máa bá wọlé wọn máa tẹra wọn pa nǹkan wọn bá débẹ̀ o iṣẹ́ tí gbé ní wọ lẹ́kùn kankan ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́kùn táwọn aláwẹ̀ ọba wọlé ọ̀tọ̀ lẹ́kùn táláìsùn ọba wọlé ọ̀tọ̀ báàbù minal khairi látúndébẹ̀ aṣílẹ̀kùn oore kan fún ọ àwẹ̀rọ̀ ẹ lọ́rùn láti máa gbà tètè lò ó ọjọ́ ogbó ń bọ̀ wá tò ní lè gbà mọ́ àárẹ̀ kan lè dé wọ́n lé ló lọ́sàn pé ò lè gbà àwẹ̀ mọ́ ìyẹn ti jábọ́ mọ́ ọ lọ́wọ́ nù nígbà tọ́lọ́ ń ṣì ní o níyẹn nísìn tètè lò ó dáadáa effectively láti fi lè rajà àyọnú ọlọ́run bóyá nítorí kó o lè bá àyọnú ọlọ́run pàdé ńbẹ̀ la fún ọ ní strength àwẹ̀ gbígbà wọ́n náà mọ ìkọ́rọ̀ ọlọ́run kọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn bẹ́ẹ̀ ẹlòmíì ń ta ní kọ́rọ̀ ọlọ́run ọ̀tọ̀ sàárà ni ọ̀làwọ́ kanawo kan ní bùkátà délẹ̀ kọ́mọ náà òun náà mọ ìkọ́lọ̀ ń fi rọ̀ òun lọ́rùn tètè lò ó effectively náà dáadáa lásìkò tó ṣì ń rówó yẹn nítorí pé básìkì rẹ̀ ṣe rí bọ́nà ọ̀la rẹ̀ ṣe rí lénìí ó lè má rí bẹ́ẹ̀ mọ́ lọ́la ọ̀nà bóyá ọ̀nà sàárà ọ̀nà táwọn zàká fẹ́ bá wà àlìjánnà bóyá bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbé wọn náà gbà ló jẹ́ ká tètè fún ọ lówó tó lè gbé ọwọ́ inú ìyọ́nú ọlọ́run torí pé ọ̀nà tí ó bá mú yẹn sórí eré ìyọ́nú ọlọ́run yà sára rẹ̀ yóò sọ ọ́ di rọrùn fọ́ọ̀mù ènìyàn lófin ní inna hadaynahu najdayn àwa la fọ̀nà méjì mọ́ ọmọ ènìyàn ọ̀nà tí ó jù ó sórí eré àṣẹ́rọ̀ fún èyí tí ó jù ó dolórí ibú náà àṣẹ́rọ̀ fún ọwá kù ìtọ́fẹ́ gbà nù méjèèjì àmọ́ àwa ti mọ̀ ṣáájú pé bí oríire ni ó mú àwa ti mọ̀ ṣáájú pé bí àgbákò lélẹ́ yìí ó mọ̀ a máa fi ilẹ̀ fún pé mú ìtọ́ bá wọn èyí tó bá wọn náà ni ó mú àmọ́ dúdú yìí kéyìí tó bá mú ìmọ̀ ti ṣáájú kìí ṣe ń pọ́ bọ́lọ́run lógìgì ìmọ̀ tó ṣáájú yẹn là ń pè ń kádàrà àwa ṣílẹ̀kùn oore fọ́mọ ènìyàn lóríṣiríṣi lẹ̀kùn oore tẹ́sí àláfíà wọn fi ṣe ẹlòmí àìsàn ràn ọlọ́run kó ṣe tàhájùdì lálẹ́ mọ́júmọ́ àbí kó dìde lákòókò kan lóru kọ̀ọ̀rọ̀ ẹlòmí lọ́rùn bẹ́ẹ̀ bó pé bó tàn àlámù fún rẹ̀ náà ni ó lu àlámù yẹn pa láàrin òru àìmọ̀ iye ọdún ní tí ń mú ti ń jábọ́ pé òun náà fẹ́ máa ṣe tàhájùdì mo fẹ́ máa ṣe tàhájùdì má pánìkì sórí yìí tí ó ti rọ̀ ẹ́ lọ́rùn yẹn náà tó jẹ́ sàárà hàn dún ní mọ̀ mọ́ jẹ́ ọ jábọ́ kódà ipò tó bára rẹ̀ wájú ọlọ́run ó lè ju tàwọn tàhájùdì lọ látara sàárà àwọn kan bẹ́ẹ̀ ń bi sàárà ni wọ́n bá wà lìjánà àwọn kan bẹ́ẹ̀ ń bi tàhájùdì òru wọ́n bá wà lìjánà náà fìlà pọ̀ níbẹ̀ làwọn bá wọlé àwọn alázìkìrì náà ń bẹ àzìkìrì làwọn bá wọlé mọ́nàjú ọjà ọlọ́jà nígbà tí ìtò ń ṣe ó tún jábọ́ mọ́ ọ lọ́wọ́ kọ̀sáburú pé kíyàn máa rò pé mo tún fẹ́ lélẹ̀ iná kan mo tún fẹ́ lélẹ̀ iná kan Sayyidina Abubakar radiyallahu ta'ala nínú hadith tí Imam Malik gbà wá nígbà tí Imam Malik wọn náà Annabi sallallahu alaihi wasallam sọ pé inna fil jannati baban ilẹ̀kùn kan bẹ lálẹ́ janna yuqalu lahu Rayyan wọ́n máa pè ní Rayyan ibẹ̀ làwọn aláwẹ̀ ọba wọlé lẹ̀kùn táwọn àwọn tó bá ṣe hajj dáadáa fọ́lọ́run tí wọ́n bá wọlé ọ̀tọ̀ lẹ̀kùn táwọn zakọ bá wọlé ọ̀tọ̀ àwọn akírun tí wọ́n bá wọlé ọ̀tọ̀ àwọn tó máa kírun náà fìlà lóríṣiríṣi àwọn tó máa ṣe umura lóríṣiríṣi àti gbogbo àwọn nǹkan rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀kùn ọ̀tọ̀ọ̀tọ̀ Abubakar wa ń béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé èwo nèmi ọba wọlé Ànábì ní àwọn kan bẹ wọ́n ṣì gbogbo lẹ̀kùn fún wọn tá Ànábì wínú wọ́n ṣì gbogbo lẹ̀kùn fún wọn pé èyí tó bá wọn kọ bá wọlé ńbẹ̀ Ànábì wa ń sọ fún Abubakar pé mo lérò mo sì ní ìrànkàn pé kan náà àwọn tọ́lọ́run ó ṣì gbogbo lẹ̀kùn fún ìwọ́ wà nípa báyìí tó bá wọn wọlé nítorí excel níbi àwẹ̀ ó excel níbi káṣáìsùn ó tún ṣàṣeyọrí níbi sàárà ọláwọ́ ju àwọn tó ń ṣe sàárà lọ tábà tí wọ́n ń sọ̀rọ̀ àwọn tó ń ṣe tàhájùdì ó tún ṣàgbà wọn ọ̀nà ẹ̀sìn jáko lọ́nà tó pọ̀ gbogbo yẹn kọ́ ní orí bẹ́ẹ̀ o ìwọ mójútó kan kọ́ ọ̀họ́ kí egun kó ọ̀họ́ débi tọ́lámì ṣe é láṣeyọrí ó dàbí ẹni tó kíù ní sí entrance kan wọn ní kíù ń gbá kìámọ̀ o àmọ́ o kíù sí entrance kan lápèjúwe láyé ń bì ó tún wá ń kan tọ̀nà rẹ tó wọlé lọ́ba tún fi ibi tó kíù yẹn sílẹ̀ ó tún lọ bá ó tún wọlé ó tún lọ sílé nìmíì ó tún kó ń bẹ́ẹ̀ nígbà tó kù díẹ̀ kọ́kàn ó tún bọ́ bò míì ó ní padà ṣàṣeyọrí bọ̀rọ̀ èyí tó ti mọ́ ọ lára tọ́lọ̀ ní kóró ẹlọ́run nínú ìjọsìn yẹn mójú tó kó o ṣàṣeyọrí ń bẹ̀ ni wọ́n náà Abdullahi ọmọ Mas'ud radiyallahu ta'ala anhu kan gbòógì náà sábì ànábì wọ́n bí pé èyí ṣe á rí pé èyí sábà gbàwẹ̀ ó jẹ́ nìkan lẹ́yìn àwẹ̀ Ramadan àwẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lọ sí títí wà bí èyí ṣe rọ̀wọ́ náà lọ́rùn gbà mí tí wọ́n náà mọ̀ ipò lójú àwẹ̀ wọ́n bá ti yẹ lẹ́yìn Ramadan ẹ̀gbọ́n ọlọ́run mọ̀ foríjìn wa ó ní tọ́fà ni pé mo prefer kóhun ṣe tilawatul Qur'an òun sì ní bó wọn bá ṣe tilawatul Qur'an àwẹ̀ lágbára lára òun wọn bá fi dé bí ọ̀sán yóò ti rẹ̀ òun kò sí strength mọ́ so àti tí ẹ lè gbé Qur'an pé mọ́ wo ínkì lásán ló possible kẹ́lòmí ọmọ wo nù Qur'an nígbà táwẹ̀ bá ti gbé lọ níkẹ́ ń ṣe tìláwà ni kò lè ronú sí òun ọ̀fẹ́ situation bẹ́ẹ̀
òun prefer kó òun concentrate lérí tìláwà so òun níbi okun tó òun fi gbé títà nítorí tìláwà tọ́lọ̀ ti ṣílẹ̀kùn orí ibẹ̀ fún àdìsí tá a tún débẹ̀ mọ́ gbàgbé kí wọ́n fò tí aláhùn báàbò minal khair wọ́n ti ṣílẹ̀kùn orí tìláwà fún ọ̀yà àmójútó fàlìyẹ́ntẹ̀ hizu dúnímọ̀ dáadáa kó lámì fa innahu la yadri mata yuglaq nítorí láti rí tìláwà ṣe olóhùn ní máa gbà wẹ̀ ọba ti yẹ lẹ́yìn àwẹ̀ dandan kì í sábà gbà bẹ́ẹ̀ náà làwọn sàbẹ̀ ikú kálukú ní tó mójútó wọn náà ní rere kan tó mójútó kó ló lè jókòó ẹbí lọ́mọ so papọ̀ ó di ń di oore ní o má fojú di o lè tibẹ̀ ṣàgbà àwọn aláwẹ̀ àwọn aláìsàn ó lè tibẹ̀ ṣàgbà àwọn onísàárà nígbà tó onísàárà bá fi kárí mi sí tiẹ̀ fẹlẹ́nu pò kàn wọkọ̀ lọ káàkiri lọ béèrè ẹbí ẹ̀gbọ́n mi àǹtí mi bọ̀dá mi mo ń bọ̀ wá kí kíníkan lábújá mo ní kọ́ọ̀lù yín ni mo ní mẹ́sẹ̀jì yín ni tó ń ṣe tí gbogbo wọn ò rí tọ́nù kọ́ọ̀lù yẹn ọ̀dẹ ó fílì ń pé sọ́dẹ̀ níwọ́ tó ń ṣe ni ẹ̀rí kì í pẹ́ sọ́ẹ́ lómi gbà mí ọ̀sà ń bá tiẹ̀ lọ ń béèrè gbogbo wọn sokùn ẹbí ní papọ̀ bóyá ìtọ́lọ́n fẹ́ ní o ṣàṣeyọrí ńbẹ́ nu bóyá bí tí o ti dọ́mọ àlejẹ́ náà nù bóyá ìtọ́lọ́n owó tí o fi forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́nà mọ́tò délé yìí wọn ò jábọ́ mọ́ kí wọ́n ti mú ti à ń ṣe látijọ́ ìwọ̀n mọ́ fún mi anabi sallallahu alaihi wasallam ní ihrisan ala ma yanfa'uka èyí tí ó bá wúlò fún ọ nínú nǹkan mójútó dáadáa pé eléyìí tí rọ̀ mí lọ́rùn kò ní jábọ́ bọ́rọ̀ iṣẹ́ ṣe rí nù wọ́n béèrè lọ́wọ́ Imam Malik kanú àwọn afá Madina ni wọ́n pè ní Abdullah ibn Abdulaziz ibn Abdullah al-Umari tí n bá ṣe orúkọ rẹ̀ mọ́ wọ́n ní òun ló kọ lẹ́tà sí Imam Malik pé ó fún onímọ̀ràn Abdullah ibn Abdulaziz al-Umari ó fún mọ̀ràn pé òun sì jẹ́ àfá olùjọsìn nínú àwọn àfá olùjọsìn ní Madina lọ́wọ́ tí wọ́n lọ ó bá a sábà pé kódà nígbà tó dáhàrin kan ó kúrò nígboro ìlú sàárè ní máa lò sí sàárè ní máa lò sí gbogbo ìgbà ẹ bá ń wá ń pé ń bolówà ẹ wá lọ ìtẹ́ ibi sàárè lẹ́ẹ̀tìrì ó ní nítorí pé sàárè mú wọn rántí alkiyama ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọn bá jòkó ń gbòòrò ọ̀rọ̀ bú ni wọ́n ń sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kálukú ń sọ èpè èébú wọn fẹ́ jòkó ń gbòòrò mọ́ so athara al-infirada wal-ibada ọgbọ́lá fún kó wọn máa dá wà kó sì máa ṣe jọ́sìn fọlọ́run ní wọ́n fún wọn Málíkì mọ̀ràn kí bí n ti ń ṣe ìlú yẹ kí wọn náà máa ṣe fi pálapàla lẹ̀ gbogbo ìtẹ́ ń kéwú kò sàǹfààní ẹ̀mí ń lé sí ni ẹ mójútó lọ́hùn gbà pé yẹn ń júwe tẹ̀sùbá fún yẹn pé àfi kó wá dún ní mọ́ tẹ̀sùbá àfi kó wá ní ìlànà yìí Imam Málíkì wá dá lóhùn ẹ wọ̀rọ̀ tí Imam Málíkì sọ fún Imam Málíkì ní inna Allaha qassama al-a'mala kama qassama al-arzaq ṣe ara àwọn iṣẹ́ tá a máa ṣe rí yọnu Ọlọ́run yẹn náà Olúwa pín fún wa ní bó ṣe pín àzìkí fún wa tí ò jọra àzìkí ọmọ la fẹ́ lómi yóò bímọ lẹ́ra wọn ni àzìkí owó la fẹ́ lómi yóò máa lo nǹkan kékeré báyìí yóò máa dowó ńláńlá fún àzìkí àlàáfíà la fẹ́ lómi ọ̀nà tá a fi ń kí àwọn èèyàn pọ̀ báàzìkí wa ṣe pọ̀ jura wọn lọ tí ò jọra ni iná ni iṣẹ́ tá a máa gbáyé ṣe náà iṣẹ́ àlìjánnà iṣẹ́ ìyọ́nú Ọlọ́run tọ́lọ̀ ń bọ́n kálukú wa ó yàtọ̀ síra wọn farubba rajulin àìmọye ẹlòmíì futiha lahu fi babi salat wọ́n ṣílẹ̀kùn fún níbi irun ṣẹ́rí ká kírun lálẹ́ mọ́júmọ́ ká dìde ká máa ṣe náfìlà kọ́ pọ̀ kó tún di lọ́sàn-án náà kí náfìlà pọ̀ àṣìlẹ̀kùn ẹ̀ fún kò ní lára rárá walam yuftah lahu fi sawm àmọ́ tẹ́ ẹ bá ní ọwọ́ àgbà àwẹ̀ kan náà jẹ́gbẹ́ wàhálà dé ẹjọ́ mójútó òrùn tí ń kí ẹ̀ náà kọ́mọ̀ báláwẹ̀ dùsíánì ni o tó fi wá tún ṣàṣetì níbi irun tó ti mọ́ ọ lára wọn ọ̀ ṣàṣetì ń bẹ ó tún ṣàṣetì ń bí àwẹ̀ ò wá nírí kan ṣe yanjú mójútó ìtọ́lọ̀ tí ní ọ̀rọ̀ Ọlọ́run yẹn tó bá fi mí ìkun ajá sí pé ìtọ́wà tẹ́lẹ̀ náà ní bọ́ lọ́wọ́ rẹ̀ wa akhar ẹlòmíín bẹ tó yẹ sí pé futiha lahu fi sadaqati sàárà lọ́lọ́run ní kọ́rọ̀ Ọlọ́run owó rẹ̀ wà fún láti ṣe ìrọ̀rùn àti wá lè náà Ọlọ́run ní kọ́rọ̀ Ọlọ́run kì í ṣáhùn èèyàn àfi kọ́mọ́ tí ìdí pẹ́ nídìí bùkátà kódà kò ní jẹ́ ẹ béèrè tí ó fi fowó ránṣẹ́ sí yín àmọ́ walam yuftah lahu fi sawm àmọ́ bá ní wá dáwẹ̀ ẹyọ tí ẹ kúrò mbẹ́ -1 ni wa akhara ẹlòmíín bẹ tó yẹ sí pé futiha lahu fil jihad níbi ìjagun sójú ọ̀nà Ọlọ́run ọba lágbára tí ẹ wá strength yẹn wà tán bá ti ní ọ̀rọ̀ ẹ̀sìn délẹ̀ ṣé ká ná àsìkò ká ná agbára síbẹ̀ Ọlọ́run fún tàbá ní wá ṣe jí lóru ó lè má rọ̀ Ọlọ́run tàbá ní wá ṣe sàárà bóyá kò tiẹ̀ wulẹ̀ lówó rẹ̀ bó sì lówó rẹ̀ bóyá níná Ọlọ́run ní kọ́rọ̀ Ọlọ́run tó bẹ́ẹ̀. fanashurul ilmi Imam Malik ní sórí ká kọ́ mọ́ ń kéwú min afdali a'malil birr nínú àwọn iṣẹ́ olóore tó dáa jù ni èmi ti mú kan already ìkan tí wọ́n mú yẹn pé ká máa sin Ọlọ́run ká máa sin Ọlọ́run ká máa lọ sàárè máa lọ bí tẹ́ ọ̀nà wáyọ̀nù Ọlọ́run kan ló mú yẹn dandan kọ́ ni kó jẹ́ ìlèmí náà mú kí n fi lé ní tèmi lẹ̀ kí n yé kọ́ ọmọ aládìsí mọ́ kí n yé kọ́ ọmọ fíkì mọ́
kí n tún wá mú lé ní tiẹ̀ mo ṣàṣetì ń bí mo tún lè ṣàṣetì ń bẹ̀ẹ́ náà sọ ọlọ́run ti ní kélé yìí ọ̀rọ̀ mi lọ́rùn min afdali a'malil birr nínú iṣẹ́ tó dẹ̀ dáa jù nínú iṣẹ́ tá a fi rí ọnu ọlọ́run lọ́wọ́ wa qad raditu bima futiha li fihi èyí tọ́lọ̀ ń ṣílẹ̀kùn rẹ̀ fún mi yìí ń bẹ̀ ti tẹ́ mi lọ́rùn ká kọ tírà àbí mú àtọ́tọ́ kọ nísìn kọ́ mọ́ ṣàǹfààní Imam Malik tá à ń sọ yìí ó ti kú nísìn ó ti lé ní 1000 more than 1200 years ago almost 1300 years ló ti kú ló ti fayé lẹ̀ tírà rẹ̀ ń bẹ lọ́wọ́ wa dì sí mú àtọ́ hadith ti gbogbo ìlànà rẹ̀ mọ́sí àbírí ọ̀parẹ́ mọ́sí àbírí náà ní Islam bá dé Nàìjíríà lọ́ba dọ́pọ̀lọpọ̀ ilẹ̀ Áfíríkà Imam Malik rahimahullahu ta'ala kọ́ wá pàǹtí ń ṣe ń jọ yẹn tì kọ́ máa lọ ṣe tẹ̀sùbá kọ́ máa lọ ṣàzíkiri ní sáré kọ́ tó ṣàárà àǹfààní rẹ̀ jẹ́ tó bá ń lé ní àfa àti ń ṣàzíkiri yẹn àǹfààní wò làwọn aríjẹ́ lára ẹ̀ tó nǹkan lé ní. so ó ní ilẹ̀kùn tọ́lọ̀ ń ṣí fún mi ìjẹ́ mójútó so wá sí nìyẹn fẹ́mi àtiwọ́ náà tọ́lọ̀ bá ti ṣílẹ̀kùn oore kan fún ọba bíra rẹ̀ pé tálẹ̀ǹtì wo ló ní tiẹ̀ bíra rẹ̀ pé nínú ọ̀nà oore pọ̀ ní Islam nítorí ọ̀pọ̀ ní pé tí kan ọ̀bá rọ̀ ọlọ́run ìkan rọ̀ ọlọ́run sórí ká máa ṣe dáadáa sóbi méjèèjì ó dín dí oore ní o tó bá yẹ pé lọ́lọ́run fi rọ̀ ọlọ́run máa fọṣọ màmá rẹ̀ máa tọ́jú bàbá rẹ̀ pé eléyìí rọ̀ ọlọ́run ò mójútó mọ́jọ́ jábọ́ àti gbogbo wàrí mi wo tálẹ̀ǹtì wo lo ní ilẹ̀kùn oore wo lọ́lọ́run ṣí fún ọ tó o fẹ́ mójútó tó o fẹ́ kó tì bí Imam Malik náà ṣe wá rẹ̀ rí ọ wá tálẹ̀ǹtì ẹ̀ rí pé kákọ́ máa ń kéwú kákọ́ tíra yìí lọ́lọ́run fún wọn wàkọ́dọ̀rọ̀ dìtù bí mo fò ti hàlìfì ọ tẹ́ mi lọ́rùn àníyàn rẹ ni kò fi kún tó bá yẹ pé kéwù ló ń kọ́ mọ ṣáàtì fàníyàn rẹ má fàníyàn pé táwọn ọmọ yìí bá dògbò lọ́la àwọn ni wọ́n máa wá gbé mi ga àbá níyàn ká máa bí àwọn fọmọ kéwù sọ ọmọ ogun lọ ń wá látara ọmọ kéwù ló fi ń tírèèni wọn ó lè láṣeyọrí níjọ́ àkìyámọ́ ó lè láṣeyọrí gan láyé tó bá já níyàn rẹ nù tó bá sì wá ṣeyọrí òun náà tọ́lọ́ ń bá fẹ́ san lẹ́san rẹ̀ ayé ni ó ti san lẹ́san níjọ́ àkìyámọ́ ò lè ní nǹkan kan make sure pọ̀ wára rẹ rí kí lọ́lọ́ ń bùn ọ lẹ́bùn sì fi kíní yẹn ṣe ìjọsìn fọ́lọ́run ọba wa ma adhunnu anna ma ana fihi biduni ma anta fihi Imam Malik ní sórí ìtẹ́mi mójútó tó ní pàtì ń pé ìtí mo ṣe ń ta àwọn tó kí n wá mójútó àzíkìrí kí n wá mójútó bàádà kí n sáfáyé èyí tí ń ṣe yìí ìròpó bìlò èyí tí wọ́n ń ṣe nípa àlùbáríkà o ìyìn sì ròpó bìlò rẹ̀ nípa ọlá níwájú Ọlọ́run èyí tó ṣe pàtàkì jù nípa níyàwó ló fi ń ṣe é wa arju an yakuna kilana ala khairin wa bir ìran kan mi ní pé àtẹ̀mí àti ìwọ náà Abdullahi ibn Abdulaziz al-Umari tó ń fún mi ní márùn àtẹ̀mí rẹ ìran kan mi àtàdúrà mi ní pé kó jẹ́ pórí oore àtórí ìyọnu Ọlọ́run ọba láwa ìwọ náà àtẹ̀mí náà já wára wa rí nídìí oore kí lọ́rọ̀ Ọlọ́run kí lọ́rọ̀ èmi náà lọ́rùn dún ní mọ́ mẹ́jọ jábọ́ kí mi náà dín mọ́ tèmi náà yẹn lámú wá fúnra wa ní jimá tèmi Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ jimá láyé jẹ́ sàṣàlájú tó pọ̀ fún Nabi sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.